FAWORAJA, oh FAWORAJA, FAWORAJA, oh FAWORAJA. Ganusi no be poison, Ganusi no be poison. Samad. Hello. Hi. Ẹ má bínú. À ń lọ sí Herod Street number 2. Herod Street. Ṣé stranger ni ládùúgbò yìí? Actually, inú estate ni mo ń gbé, but mi ò tíì dé Herod Street rí. So wọ́n dẹ̀ sọ pé around yìí ló wà. Okay, my bad, because street yẹn àwọn kìnìtàn ṣe ẹ̀kọ́ tán. So tẹ́ bá ti lọ straight by, first turning by the right. Straight down. Yes, first turning by the right. So ẹ máa ti rí close ní àwọn new estate náà ṣe ń tà fáwọn èèyàn. Thank you very much. You're not looking bad. Thank you. Thank you. Yeah. Fresh. Ganusi no be poison. Hi guys. Hi mommy. So àwọn òṣìṣẹ́ mi nìyẹn. So guys, Kemity ọkọ mi, olówó orí mi. His name is Babajide, and I want him to meet you all. Start from you. Hi, sir. My name is Sebili Amatagbayi Noko. I'm the standby generator man in this house. Why do you make an electrician? It's okay. Okay, you? You're welcome, sir. I'm the supervisor of this house. Only work with the job. Okay. You are welcome, sir. I'm an engineer and the. Follow German one for you. Follow you broke the wall. Okay, you? My name is Matinga. I'm the daddy of this house. Ben. Papa going late. He's actually a fool. Okay, thank you. A big fool. Yes. Ara àwọn ọmọ tí mo máa ránṣẹ́ ni so òun wáṣẹ́ o àwọn kò join them, you know. Wá fẹ́ wáṣẹ́ lábẹ́ ẹ̀bọ̀ kò rí ṣe. Kò lè rí ṣe lórí. Yeah. Welcome, sir. I'm the #1 cooker, one and only. You know, Sabina lórúkọ mi. Ẹ káàbọ̀. Ele yo le ku. Ó dá mi ko ma fi lu sínú juice ko ṣe. Ó jọ local kan. Èmi. Ó tún wá ju àwọn tó máa ń lo top gel. So bora ni abo pupa naturally. Bí mo ṣe rí lélẹ̀ sir, natural ni. Okay, good. Good day, sir. My name is Moturayo. I'm one of the cleaners, sir. You are welcome, sir. My name is Kekere. I'm one of the cleaners, sir. You are welcome, sir. My name is Tansho, #1 Tansho of Mama House. I'm the chief cleaner of this house. Chief cleaner mi òun ló kọ́ bẹ̀rẹ̀ ní job nínú ilé. Àpẹẹrẹ ọ̀tọ̀ pé ọwọ́ ìdùnnú ti gíràn. Ó ti gbálẹ̀ orí ẹ̀ ti fẹ́ yìí. Okay, one go. You are welcome, sir. My name is Shanko of the house. I'm one of the cleaners, sir. You go. This is my PA. Yeah. He is a very rude person. So, I think he's feeling like a fine boy, and I hate such people. If your way is if you don't want me, like that one here no late. Òfin ẹja itu ti ru, omi tutu ti ru, ẹja tó ti wọnú ẹ. So ẹ behave ara yín, ṣé ti gbọ́. You don't take rubbish. Sorry, Mr. Ejo. Ṣé ti gbọ́. Ẹ kúnlẹ̀. Kneel and greet me. Ẹ kúnlẹ̀ kí òun. Jọ̀bọ́lẹ̀. Kneel down. Oh, sorry, babe. I know. Fari be kúnlẹ̀ kò kí ni. Ẹ má worry o. Ẹ kúnlẹ̀. Mo ní kò kúnlẹ̀. Baby, dear me, don't worry. Trust me. Okay, baby. Let's talk. No, they need to take an oath. Okay. Ẹ máa sọ pé I, ẹ máa forúkọ yín sí. Ẹ ti gbọ́. Kékeré. If I ever misbehave to Mr. Babajide, Honorable Babajide, Handsome Babajide, Ikú pa mí. Olórí
ní ẹ sọ pé ikú pa mí. Ikú pa yín. Má ṣàwọn ọmọ rẹ̀ ilé ṣe. Àdúrà náà it's okay. Àdúrà náà mi gbà láti It's okay. Let's go. Let's go. It's okay now. Kí ṣẹlẹ̀ Mr. Fish? Mami, ẹ ṣe lè láàkì o. Go! I'll kick you! DM me. Sẹ̀bí, ọ̀dọ̀ rẹ̀ lẹ́rìí ń bọ̀. Wà níbí. Ọ̀rẹ́ rẹ̀, èrè pé ara ẹ̀ ní àti gàbí ti sì. Ẹni rẹ̀ jẹ́ sọ̀fọ̀ kò má wọlé, ṣóòrù gàdébè, àmà tí ń gàbí ti sì. O ti ń fi arúgbó ara, o ti ń fi BTC ṣí géètì, o ti fi mí ti padà. Òun náà ní ọ̀rọ̀ bọ̀, òun lẹ̀ ti ń jóná yìí lọ́wọ́ ṣí géètì ti padà. Sọ́rí yín kò dùn mí rárá o. Ewu ní ìtàgbà tí ò kọ́gbọ́n àtàgbà jẹ́ láìfi tó ní irun dúdú àti ìbùkún lọ́jọ́ tó rọrùn. O ní black and white ìbáṣọ mi. Ìyẹn ṣé o ń ṣe bí àgíríkì ẹ̀dí àgíríkì. Bí gólóbá ibi tó gàba ti lọ báyìí. Gọ̀lúgọ̀ gọ̀ṣùgọ̀ṣù bó ń ṣe mìíràn yẹn. Dèdè orin ìbá ti lù báyìí á sí bàbá. Sẹ́bílì tètè máa mọ́ọ̀bù lọ. Come back here. 10,000 naira total from the salary. Àkàgbèkẹ́ jù kí ìṣẹ̀lẹ̀ 10,000 bí báwo. Are you insane? Tó yẹ kẹ́ máa lọ ṣiṣẹ́ ìwọ tó yẹ kó máa lọ clean kí wọ́n máa supervise gbónú ilé. Ẹ wà bíbá ẹ̀ ń gist ẹ̀ ń fọ́líkì ẹ̀ ń ṣe rubbish. Ṣebí ṣì ń supervise rẹ̀ àbí? I'm sorry mi gossiping mo mobbing lónìí. Sẹ́bílì gbogbo nǹkan tẹ́ sọ mi bá ìpátá mi gbọ́ bó dẹ̀ bá download everything fún madam. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí ìṣẹ̀lẹ̀ kágbèkẹ́ jù. How dare you speak to me like that? How dare you? Kí ìṣẹ̀lẹ̀ gan tí wọ́n lè ti pọ̀ jù. How dare you speak to me like that? MCPA jẹ. I'm sorry sir. Me I'm mobbing. Now go back to your office now. Sorry. I need to go back to your office. Idiot. Má dẹ̀ gbé ṣan ilẹ̀. Ṣé mi ní kí n gbé ṣan lẹ̀? Màmá nẹ́ẹ̀dẹ̀ ríru. Ṣé mi ní kí n gbé ṣan lẹ̀? And you Sẹ́bílì. Mo fẹ́ wọlé sí ìyá yẹn lára. Èmi ò lè nílùú ìyá yẹn kébi máa pa mí country yìí náà. So kí ló fi idea tí máa wá get tèmi àti ìyá yẹn àfijọ wà tó dẹ̀ fi máa accept mi pé kíní ṣé mi fit playboy ni. Tí má get point ẹ̀ àmì pé o fẹ́ try láti jẹ́ kí o máa yẹn jẹ́ ṣúgà mọ́ mi ara ẹ̀. O ti get point mi kì í ṣe tó bá get o ti get point. Mo support ẹ̀. So idea tèmi ní pé tí wọ́n bọ̀ pípé o máa like kí ọmọ fine kí wọ́n máa mú ara dáadáa. Mo fine tó bá jẹ́. And then tá bá máa lọ sí ọ̀dọ̀ wọn máa yẹn a máa ní láti lo mọ́tò àpọ̀lẹ̀ pèsè rí lọ́wọ́. Wo ọ̀rẹ́ nǹkan tèmi ò kí n fi fẹ́ share business idea pẹ̀lú anybody lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ owó ti jáde any small thing tí mo sáré gbọ́ ọpọlọ sílẹ̀ báyìí ọdẹ ti sáré change the topic ojú ń lo a máa gbé mọ́tò lọ ni a máa ṣe kí ni ìwọ àti ta ni ha. Ó tó dáwọ́ mi náà ok ohun ṣẹlẹ̀ a máa jọ lọ ni ọ̀gá tá a máa ṣe fún ti accept pé ìwọ ni wàá ṣiṣẹ́ yẹn mo ṣòro pé ìyá yẹn náà máa lẹ́nu mi pé máa lọ́rọ̀ àjọlọ èmi nìkan ni màá lọ so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi ò dẹ̀ lè jẹ́ kébi máa pa ẹ́ tí mi bá wà rúbẹ̀ so mo máa bíìlì ìyá yẹn àwọn ṣe náà mo máa gbé ìyá débẹ̀ ìwọ náà mọ̀ so èmi máa kàn máa jẹ́ pé bí ìwọ ṣe máa wà òkè ní kíní tó bá pé màá lọ́ọ́ máa fún ẹ láwọn owó kan pé ọ̀rẹ́ mi ò sáré lọ bá mi ṣe nǹkan báyìí wá ọ̀rẹ́ mi ò sáré lọ bá mi mo ní apàtímẹ́ǹtì kan tí mo fẹ́ ṣe so ìwọ lèmi á fi ṣe máníjà mi so tí bá ti lówó màá kàn máa ṣẹ́tù ọ̀nà ní jẹ́ kí yá jẹ ọ̀rọ̀ bá mi gbọ́ pọlọ bí mẹ́ẹ̀tì yá ẹ̀ ṣe máa rí ra láti máa. Ó tún mú jẹ́ láti plan fún wa náà nìyẹn. ṣé wọ́n níbi tá a ti níjà. Máa rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní mọ́tò méjì so mi ti mọ ó sì ń lọ̀rọ̀ rẹ̀ yìí. àmàdébẹ̀ lọ́sàn-án iṣẹ́ àní jẹun ní bọ̀bọ̀. Wá mọ̀ kan má jà gbé bẹ́ǹsì ṣúgà mọ̀ mi mọ̀ wá lọ tí bá gbé bẹ́ǹsì dọ́dọ̀ ṣúgà mọ̀ mi ní gán ti di ṣúgà mọ̀. Ọ̀rẹ́ mi ó ní mọ́tò mi bọ̀bọ̀ tí mo sẹ́kọ̀ọ́ mọ́tò bá ní o máa fún wa máa bẹ́ẹ̀ ló ti yẹ. Ṣó láṣọ náà. Aṣọ àmàjáṣọ. A lè yá lọ́jọ́ dry cleaner. First time látọ̀yọ́ tí mo ti FAWORAJA, 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 FAWORAJA. Hi. Fine. How are you? Fine. Do you remember my face? I think I know you somewhere. Yes, I'm the guy that described Erod Street the other day. Oh, really? Yes. Wow.
What's up with you? I'm fine, man. So, you still around? Yes, actually, that day I was just walking by. Sorry, oh, yeah, sure you won't report for a while ago. Sorry, I'm. And your money never teach you who tells you rather than Emma frequency. You there? No, Don't are you mad? Are you mad? Are you crazy? I'm so sorry. I'm so sorry. 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 What's your name? What's your name? Gigi, when you want moto. What's your name? I'm Valentino by name. Valentino? Yeah. Wow. Nice to meet you. Thank you, man. Nice to meet you. Thank you. You want the motor? Yes, you can know motor really. Oh, really? Yes. So motor airport? Yes, one of my cars. Wow. That's good. Hi. Hi, what's up? I'm fine. They're cute, so sure. Yes, but I'm the one helping him. Okay, well, yes. He's the one helping you. Yes, exactly. Wow, that's great. Can I have your number? Yes, actually, yes. Yes. Okay, let me call my dad. 081 22 102 76. Can I hug you? Ah! Oh, thank you, man. All right. That will compliment the slab gift. All right. Uncle, bye. Mami, ojú iye o, ó ìjàyè. Ní ìṣídà rẹ̀ jẹ́ ọba. Ọmọlúdà gbága ìjọ, ọmọlúdà yẹ́ ẹ̀jẹ̀ ṣú. Ọmọlúdà gbága ìjọ, ọmọlúdà yẹ́ ẹ̀jẹ̀ ṣú. Ẹ̀wọ̀n ojú iye o, òye àṣà ẹ̀ o, ṣáká tí wọ́n fi àbí tó sí. Ẹ̀kọ́ lè mọ máa rí gbọ́dọ̀ tì. Bẹ́ẹ̀ni, ní ìbọ̀dọ̀dọ̀ ayé ni gbé ẹ lọ, ọjọ́ ni gbé ẹ lọ́wọ́ lọ. Òbíládé ní ilé ìjẹ́ ẹ̀rọ. Ẹ̀gbọ́n mi kí lè ti ṣàlàfíà. Ìgbà tó ń kí oríkì rẹ̀, ṣé oríkì ìlú rẹ̀? Tó ṣe ní pé ní ìmọ̀ ti gbogbo máa ní kí n bọ́ lórí ní ti wọ́n dà pé mi kì í. How many times ló sọ fẹ́ tó wá sí fẹ́ wọlé kọ́kọ́ kúnlẹ̀kùn? Ṣé ní sáà kan mọ́ mi bí pé. Kí ló fẹ́? Mo fẹ́ wá sọ fún mi pé oge ẹ̀kọ́ ni mo ti kù tán. Mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe kí n fi ní ìkìsà mi ṣúgbà. Anyways, lọ pa ìtà yìí. Ẹ fẹ́ fún mi gbọ́dọ̀ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n wá. Lọ bá bàbá jíjí. Ìyẹn dárí tù. Yes. Pé mo ní kó gbé bucket. Kí Valentino kóun náà gbé bucket kí wọ́n méjì ọ̀pọ̀ fún mi létí. Mi ò fẹ́ fi omi inú compound ìlú rẹ̀ rẹ̀. Ọtọ́ wù mí nìyí. Ẹni ìwúlò tó bá wù mí kó tó wù mí. Ọkọ̀ ṣàlùkọ́ wọn ta. Orí dẹ̀ ni kí wọ́n fi rù. Náà má gbé bucket lọ́wọ́. Ẹ̀pẹ̀lẹ̀ ẹkú jòkó. Màmí ní kí n sọ fún yín wípé. Kí ló sọ ń sìn? Ológo kí ni? Ṣé lórí burúkú àwọn tó bí ẹ? Mo máa fi èsì bá dé ka ẹ̀ mọ́ kọ́nà ló mọ̀ gbọ́ bọ̀kàn bọ́ọ̀dé. Mo fi tẹ́ ẹ ti bù. Mo fẹ́ fífi wo mèsì ọ̀rọ̀ lẹ́ ọ̀yọ́ mèsì. Ṣé wọ́n máa fi káwọ́ wọ́ fi ó dàbí ti jọ́ ẹ̀? Nígbà ìṣẹ̀mú ẹ wá ń bẹ ajá titun bíngò dán ìṣẹ̀mú ẹ wá. Dúwẹ́ wúgẹ̀ dúwẹ́ nẹ́hún. Dúwẹ́ fi ẹ̀pẹ̀lẹ́ kan kíríkà dúwẹ́ fi wọ́n nìkan yá amúrúsẹ̀rẹ̀ amúrúsẹ̀ ndómì dúwẹ́ fi wọ́n ní ọ̀dọ̀ pómẹ́ẹ̀dì. Ẹ tún wẹ̀ ṣàmúmú ẹbẹ̀ náà tọjọ́ àwọ̀ pé àtìgbà mo ti mí ìní ẹ̀ṣọ́ ti yẹ bẹ́ẹ̀ wọ́n lọ́gọ́ búkú ayé. Wọ́n ní tìjú. Wọ́n ṣe ra wẹ́ẹ̀ ní tìjú. Àti lù ẹ́ lọ ọjọ́ ọ̀la àti lò dédé pò. Ẹ wà lórí ẹ pé lábọ̀ wọn ní ẹ̀rọ. Àwọn wo lọ́dọ̀. Mọ́mí ní pé kó gbé bẹ́ẹ̀lì kẹ́ni mẹ́mú respect pé. Mọ́mí sọ pé kó gbé bẹ́ẹ̀lì kó lọ pọn mi wá fún wọn lóde. Wọ́n fẹ́ fi wẹ̀. Right now. So kémi lọ pọn mi wá láti ta. Wàsáàpù mọ́dọ̀ pẹ́. Shut up, show me run lé ni. Omi ò rán nílé. Ókè gùnkè kẹ́lẹ́ sọ mọ́mí pé show me run ni. Gùnkè bẹ́ẹ̀ dọ́là gí ọmọ mi ṣọ́ mọ̀ fi tẹ̀ ẹ́ bú jù sí ẹ̀. Wẹ́ẹ̀rì inú ẹ̀ bó ti pa ẹ̀yìn ìyá ti bẹ́ẹ̀ múlẹ̀ bí ẹgbẹ́ ṣù. Líhùn gbọ́ kọ́lọ̀ méjì. Aláìní tìjú wẹ́ẹ́ ṣe fáìn bọ́ọ̀nì náà ẹ̀yẹn. Òwe ya ti yẹ tán. Ẹ̀sùn wo ní? Àti bàtẹ̀ ẹ̀ kù. Ṣó ti yẹ bẹ́ẹ̀? Èyà torí pé ilé ayé ẹni mo wá àbẹ́ṣẹ́. Tó fi amúmi jì ẹ́ dẹ́gba búkú bà ẹ́. Aláìní tìjú àgbàyà. Mo ti mí ìní ẹ ti pẹ́.
Sori next be si ara me sale mo nda. Wo ka ri fi wo sun weji. So ti ye be. E so be bi te bu àgbàyà lai ni tiju. Gbe mami. Se wa gbe be ni. Gbẹ́ni sahun gbogbo bó ṣe mi gan ayé o mi. Se size ye gbogbo wo like. Where na ya? No get out. Where na ya? Olórí burúkú olóṣì. Gbogbo we betini àti bàtí ẹ̀jẹ̀ àti Aláyé tàbí fúfú. Ẹgbà àbà ẹ̀ yóò lè. Ẹgbà ń pàládé lókè gbàdàdé fún sákó gbọdọ̀ ayé wà àbà ẹ̀. Mo ti bí next time ẹ pẹ́kú wá jẹ́ kúkọ́nà. FAWORAJA, oh FAWORAJA. Benusi no be poison, Benusi no be poison, Benusi no be atenu. FAWORAJA, oh FAWORAJA. Madam, Fipi. Bro, you talk too much. You talk too much. Ọkùnrin ò ń sọ̀rọ̀ báyìí tí ó ti dóbìnrin. Bọ̀ kò yẹ kí gate man jókòó síbí pẹ̀lú àwa ò. Oh, that's true. Mommy, what? Kí ni uniform máa ń ṣe bí báyìí? Ẹ̀yin méjì ẹgbẹ́nu yín sọ̀hún. Ẹ gbàgbé sínú ẹ̀yin mo jẹ́nu léyìí. Kẹ́ tó pọ́nù gbọ̀n sánú. Senior tí ò mọ̀rún yà. Àbúlórí burúkú ni senior. Hello, Èmi ni màmá. Yes, hello. Are you mad? Like Savannah. Ma. Daddy. Sabina. Ma. What's your name? What's your real name? It's Sabina. Sabina. Ma. Ó fi ẹja síbẹ̀ yẹn. Ó wá fẹ́ gbé turkey síbí. Ẹ mọ̀ fi ti daddy. Tó bá wá fún ní turkey kí wọ́n fún Matinga. Ó máa fún nílùú ẹja. Kò sí ẹ̀sìn ìlú bẹ́ẹ̀ odidi ẹja ni ó kàn ká ni. Yes, baby. Yes, ma'am. Mo ti bù jẹ́ ń bẹ̀ mà. Tó bá dẹ̀ ti bu oúnjẹ fún má fi ràn sí. Ma, ṣe rí pé mo sì respect mo lè mọ̀. Lẹ́nu sóhun járe fẹ́ tó sínú oúnjẹ fún mi. Ẹni tí ó lè yarun, ó yarun tì. Bẹ́ẹ̀ ti bí oúnjẹ. Tí yóò máa ń jẹun wọn kì í sọ̀rọ̀. Babájídé, take your time. Ṣé wàá ní gbẹ́tí? Ẹgbẹ́ ọdún ọkọ̀ wà ní wa ìbò mi o. Ṣé mi ló ń pariwo mọ́? Ṣèbí wọ́n sọ pé kó má fi anything sí kíní owó wá ní ẹja tí. Èyí? Okay. Ọya, gbóúnjẹ sílẹ̀. Yes, mommy. Gbé tíwájú yẹn náà. Yóò ẹja bẹ̀. Mi ṣe èdè bí Ọya, gbé tíwájú Matinga. O lóúnjẹ jẹ. Because tó bá lóúnjẹ jẹ, o ní máa rojọ́. Mọ́mí, ìwòwò lóúnjẹ ìwà. Mọ́mí jẹ́ ní ìdúpẹ́ kúnjẹ rẹ̀. Ṣadé ìwòwò là ń jẹ. Mọ́mí mi ò sọ̀rọ̀ kankan, àwọn ló ń sọ̀rọ̀, ó yẹ kẹ́ kí mi wọ́n. Mọ́mí ṣe kí n fún lómi àbí mọ́ mú kàn ṣe? Má fún lómi fún Matinga lẹ́rọ. Ẹjọ́ mọ́mí ẹja. Hello, ní ìfẹ́ kí omi ẹkún kó wà sóúnjẹ tí mo. Mommy, may I sign out? You can go. Thank you, ma. Ṣé mo lè jẹun? Yeah. Ó tó sunkún ò tó mọ̀ sùn. Ẹkún kò bẹ́ẹ̀ láàrin. Ọkọ mi. Ìgbà wo lẹ tún fi mílẹ̀ lókè ìsìn tẹ́ tún ti sáré múra tẹ́ tún wá kọ́kọ́rọ́ mọ́tò kiri tẹ́ tún fẹ́ jáde. Nígbà wo lẹ tún ṣẹ̀ṣẹ̀ tún wá kọ́kọ́rọ́ lẹ́nu sínsìn yìí? Mo dé ń bá yín sọ, mo ń sọ fún yín pé àwọn àlá tí mò ń lá ò dáa, àwọn ìran tí mò ń rí ò dáa. Nǹkan tó mèmí náà lọ tún lọ kí n tún tọ àwọn èèyàn tó tún nímọ̀ jù mí lọ. Ẹ kú mọ̀ pé mi ò ń tojú bọlé. That is the main reason why I contacted people pé ẹ̀yin èèyàn olóyè bá mi bó túmọ̀ kíní kí ló túmọ̀ sí. Tó ní pé nǹkan tèmi náà ń rí làwọn náà ń rí. Gbogbo àdúrà táwa náà ń gbà ní kálá ibi ìran ibi kọ́ lọ má jẹ́ ó ṣẹ. Alo ní ká máa fi ogun àhámọ́ bú. Wọ́n ní pé fóònù náà kẹ́kọ̀ọ́ tí ẹ jókòó sílé ẹ̀dẹ̀jọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. Sweetheart. Ṣé o mọ̀ pé mo love ẹ? I know. Ó dẹ̀ mọ̀ pé mo love family mi. Torí pé mo love ẹ, mo dẹ̀ love family mi. Torí ẹ̀ ni mi ò kí n fi ọwọ́ mi sí any dubious business. Gbogbo nǹkan tí mò ń ṣe pátápátá ló wà legitimate. Ó mọ̀dí, mi ò fẹ́ stress fún ẹ. Mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa bà mí lórúkọ jẹ́. Ó wá sọ nǹkan kan tó funny sí mi. Àhámọ́. Èmi. Ṣé ní ìlú tá a wà yìí? Ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí.
Ta ló máa sọ pé òun ò mọ̀ mí? Ọlọ́pàá wo? Sójà wo? Irú mi àhámọ́. Sweetheart, o fẹ́ gbọ́. Tó o bá rí nǹkan kan, mo understand it. We try láti protect your home, which is good. I love you. I'll see you when I come back. Sweetheart, gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe, do it for me. O fẹ́ pray ni o fẹ́ ṣe. Do it on behalf of the family. Oh no, baby, man, no, ejo. I love you. I'll see you later. Ọlọ́ba dákun bá mi ṣàánú ọmọkùnrin alákọ̀ọ́rí torí ọlọ́run tí ó fẹ́ gbọ́rọ̀. Ọlọ́run bá mi ṣàánú ọmọkùnrin nítorí ẹ̀mí àwọn oníjọ. Olúwa bá fi ṣọ́ ẹ̀ṣọ́. Kristi Jésù ṣàánú mi. Olúwa bá wọ́n pè mí lẹ́lòmí. Mi ìdẹ́gbọ́n kó ń pọ̀ mórúkọ ẹ̀ Kristi Jésù ṣàánú. Jásíkòtò jásí gègèlè. Jásíkòtò jásí gègèlè. Jásíkòtò jásí gègèlè. Jásíkòtò jásí gègèlè. Ohun tó bá wọn mọ́ jẹ nìyí kò kí ń ràn mọ́ nínú. I really love everything about it. But the only issue tí mo ní ni àwọn ilé. So alright, in that case, 120 million. Oh, they're ready láti fún mi ní any discount at all. Straight up. Clara. Hi, madam. Good afternoon. I'll be expecting your call. What happened? I'm so sorry, Yemo. Tí n bá fẹ́ ra orúkọ báyìí, o máa ní láti gbé sọ́tún, gbé sósì, kó yẹ̀ wò, eléyìí tó bá dá nínú ẹ̀. Anyway, how about it? As you can see, it's on it. It's on it? Yes. Like for real? Yes, I'm very sorry. I was expecting your call. So, èló ló wà lórí property gangan? 120 million. 120 million. Yeah. Okay. I'll make it 125 million. Excuse me, what's going on? She just said we'll make it 125 million. If you're not capable of making such payment, get the hell out of this place. Are you talking to me? Of course. You must be stupid. Báwo lẹ ń ṣe business tí yín bí báyìí? A ṣẹ̀ṣẹ̀ jọ sọ̀rọ̀ business tán kí n dẹ̀ wọnú mọ́tò kí n ṣòwò sí èèyàn. Okay, you know what? I'll make it 130 million. Wow. For real? Wow. I'll make it 140 million. Wow. Yeah, we'll make it 140. Yeah, I think I'll go for it. Excuse me. You, number one, you're beautiful, elegant, and I must say, very, very sophisticated. You see, nǹkan tó fẹ́ máa prove for me. Only pé wọ́n náà lówó lọ́wọ́, you too, you can do what people like us are doing. Mi ò láì bẹ́ẹ̀ ṣe business. I'm very sorry, Jim. I'm very, very sorry. Should we proceed with the payment? Yes. Payment would, okay, you know, like I said, young lady. You don't call me young lady, please. Obi, ojú ẹni tó máa jẹ́ kan lára àwọn ìyàwó mi lọ. Obi, ọsàn tó bá rí gbajúmọ̀ ro tiwa tí ò bá bọ́. Ẹran orí igi lásán bí eléyìí ló máa mú jẹ. Ẹyẹ yẹn ló máa yọ ojú ẹ jẹ. I think you are very stupid. Tó bá ipò tí yín pé ni, ìwọ ò rí wípé ọkùnrin dúró digbí lẹ́gbẹ̀ẹ́. Ṣé o mọ̀ pọ́pọ̀ ẹni mo jẹ́ ni? Digbida. Are you stupid? Ṣé mo gbé ẹnu ẹ sọ̀rọ̀ tí mo sọ ni? Kí ni problem ẹ? Mo pè ẹ́ sọ̀rọ̀ ni. Calm down, man. Are you stupid? I'm sorry, man. Like for real? I'm sorry, man. You just have to calm down. What do you call your name again? Chief Oluwafolajimi. Mr. Folajimi. None of my business with chief or no chief. I don't know. First thing tó yẹ kẹ́ ṣe ni pé ó yẹ kẹ́ béèrè kí lorúkọ mi kí n lè sọ fún yín. See, àwọn ọmọ kéékèèké, àwọn ló máa ṣeré ọwọ́ bẹ́ẹ̀ yẹn. Àìrú àwa ibi tá bá ń lọ ò la máa lọ. Sọ láàrin o, ajé báyìí ló máa mú ní pẹ̀kọ̀rọ̀. Rubbish. Anyway, my advice in Kelo why ilé mi Semara because this I am taking it. Orúkọ mi ni Tinuade. Tinuade Babajide actually. Are you stupid? Like, are you mad? Ohun tó dá náà wọlé. Gbogbo sanwó orí mi ni. Tinuade Madam Adelelu. You wanna check? Kimi. Ara òun sá.
Tinuade. Yeah, nice to meet you. Same here. You know what? Yes, sir. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò pariwo rárá. Yes, she's buying this house. And I will make the payment now. Wow. In her name. Wow. Congratulations, ma. It's fine. It's fine. So, how la she ma gba paper yẹn? Yeah, and so you want to make payment. Just calm down. I'll be right back. Okay. Let's go inside. Wow, these dreams. Ṣí mọ́tò jàre kò dá mi lò. Ṣí mọ́tò fọ́kọ́ sí ilẹ̀kùn mọ́tò. Ohun tó dùn ó pa ni. Master ti mọ́tò kò tí ọtí. Ohun tó dùn ó pa ni o. Jama wash. Jama wash. Jama shadow. Jama shadow. Hello, sir. Fine, sir. I could do it, sir. Okay. Bí a network ni ó lè jẹ́ bí abi tó wà bí a kò sí network because ó ti kúrò lé láti kọ́ bí 3 days nísìn ó ló fẹ́ lọ ṣiṣẹ́ kan. Network gbẹ̀yìn ò wá okay nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So because a jọ lọ síbẹ̀ yẹn rí so same thing sí network yẹn ṣe ń gbà yẹn nìyẹn. So tèmi náà bá ti try láti reach ẹ̀ máa get back sí yín sir. All right, sir. Ṣàánú fún ọkọ mi Ọlọ́run, ṣàánú fún ọkọ mi nítorí ọkàn mi gbẹ́kẹ̀lé ọ lóòótọ́ lí òjijì ìyá àwọn Yorùbá Bible máa ń le kólú ẹ̀ má lọ máa ṣépè kí má lọ máa fọkọ mi ré lí òjijì ìyá apá rẹ baby. Ó ṣe wà ní orí pò ń pray náà. Ọkọ mi ṣé agbára lẹ fẹ́ fi bẹ́ mi àwọn wòlíì sọ̀rọ̀ ni ẹ tún wọ ṣé. Sweetheart. Ṣé kí n má parọ́ fún ẹ? Ẹ sòótọ́ ẹjọ́. Tó bá sọ pé kí nǹkan máa intoxicate èèyàn. That is irú nísìn kéèyàn fẹ́ yàgbẹ́. Ṣé o mọ̀ pé ìgbẹ́ yẹn máa gbọ̀nyàn gan-an? Okay, for example kéèyàn jẹ̀wà. Kínú ẹ̀ wá máa dàrú. Ó mọ̀ pé ó fẹ́ yàgbẹ́ yẹn by all means. Exactly. Sórí ibi tí mò ń lọ yìí. Ó intoxicate mi. I rebuke it in Jesus' name. Orí mi kọ ẹlẹ́dàá mi kọ̀. Lẹ́nìí tó ti ní adúró sílé àwẹ̀ àtàdúrà di time wo 6 o'clock ìrọ̀lẹ́ ní bá mi ẹ̀ kí n jẹun 7. Ṣé o mọ̀ pé mo love ẹ? Ẹ má sọ bẹ́ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé mo love àwọn ọmọ mi. Ẹ má sọ yẹn náà. Ṣé wá rí ìwọ òun gbàdúrà? Bẹ́ẹ̀ni. Tẹ̀ra máa dúrà yìí. Tẹ̀ra mọ́. Mo gbọ́ pé o ti sọ̀rọ̀ kan rí pé onígbàgbọ́ má ṣe sinmi or something. So ìwọ máa pray. Ṣé orí ibi tí mò ń lọ yẹn? Mo wish láti explain but mi mo hard fún yín. Good. But bí kí n ti tètè débẹ̀. Ṣé mo so I will see you. Àdúrà máa gbà. It's all what? It's all over. Gẹ́gẹ́ it's all over. Ẹ̀mí àwọn wòlíì ò ti gba ogbó. Ìrìn ìrìn pọ̀ lẹ́sẹ̀ máa yí Kristi. Máa jọba lọ. Okay, Kristi Jésù. Ó dẹ̀ jọ́ torí Ọlọ́run mẹ́pẹ́ mi nìkan ní ilé èèyàn. Mi ìpapọ̀ mi kò worúkọ ẹ̀ Jésù bá ṣàánú fún. Bó ṣe ń lọ yẹn agbádá nìkan àti bọ́dì ní korofó nìkan lẹ́ńjì. Jásíkòtò jásí gègèlè. Jásíkòtò jásí gègèlè. Matinga. Ṣé bó ṣe wà ń bí báyìí o lè máa ṣe owó BTC ẹni? Mo lè máa ṣe tẹ́wàrà fóònù fún mi. Ẹranko ó ṣe kò dẹ̀ kò ṣì tó yẹ tó ra fóònù fún wa. Idiot. Ta ló gbẹnu ẹ sọ̀rọ̀? Èmi ló bá sọ̀rọ̀ tó là mọ́ bẹ́ẹ̀ yẹn. Ta ni ẹ? Ṣó wà ókè ṣá. Nígbà tí mo débí, o ò rí lẹ̀kẹ̀ lọ́wọ́ mi. Àbí mi ò introduce ara mi as chief. Ilẹ̀kẹ̀ tó ẹwọ́ tó bá rà kó ẹ̀kọ́ ti dànù. Ó wà ní dustbin. Ó wà lókè idiot. Tó o bá ṣọ́ra wọn ti dànù. Wo bí ní ayé ẹ̀ tó o bá tó bá mi sọ̀rọ̀ tó lo ó. Tí mo bá wọnú ẹ̀ máa jáde lódì kejì. Díẹ̀ ló pín sinimá, díẹ̀ a ṣe máa rí. Hello, kí ló tẹ̀ ń pariwo lórí mi? Kí ló tó ń pariwo bẹ́ẹ̀ yẹn? Idiot. Ṣé o mọ̀ pé senior ẹ ni? But èmi ni mò ń lolẹ̀ lọ́wọ́. Lẹ́nu sọ. Ó ló ń lolẹ̀ lọ́wọ́ ṣe o. Ṣé o kì í gbọ́ Matinga BTC tó máa ń kì? Ohun mi yẹn náà. Owó BTC ló ń ṣe. Yahoo boy ni. Kò ń ṣe Yahoo boy. BTC.
Bitcoin. Yes. Oh, wọ́n lówó BTC ni. Wọ́n lówó gan. Ìwọ business ni wọ́n ṣe. Ẹ̀yin tẹ́ máa ń rojú ẹ̀ náà. Bọ̀ bó ṣe wà yẹn sẹ̀, jẹ́ kí ara fóònù. Kódà, Obi, wọ́n máa ra fóònù fún ẹ. Ọ má máa rí mi fi. Chief ni mí. Ayálégbé, lọ́ra máa tẹ̀sẹ̀. Ẹni tí mo sọ fún pé kó yé lo ó tún lo. Ó ló ti ń tẹ̀sẹ̀, ṣé o mọ̀ pé ipò tí ó wà lòun náà wà? Ọkọ ya yín lòun náà. Ẹ̀bọ̀ ibi mo ṣe eré. Èyí sùn yóò kàn ti gba white and black ni. Ó yí ẹ. Ó tún ṣe báyìí fún mi. Àrífẹ́ nìyẹn náà. Mo ti ń ga márùn-ún junior ẹ̀fín náà nà. Lọ́pọ̀ dé ẹmí fún ìjọ. Ọ̀dàbọ̀. Ìkàbọ̀ sà, ẹ̀yìn sà. Kí mí ní gbogbo ṣe jákujàku yìí? Èwo tún lélẹ̀? Ọkọ ẹ̀ lélẹ̀. Yàtọ̀ sí oníhùn dọ̀hún wúyẹ́wúyẹ́ tí mo rí tó kun ìbọ̀ funfun lọ́kì náà tó ní kébì máa gbọ́ pààlù. Babájídé. Ọkọ mélòó ló ní? Òbòdànù. Dídé mo ṣe bá bọ́lọ́ mi sọ̀rọ̀ ó ṣe ń lẹ́sẹ̀. Ibi chief lẹ́yìn náà lẹ́yìn. Ṣé folóṣìwò? Wọ́n náà lọ. Sọ àbíká lójú ẹ̀ dànù, kóra ẹ̀ dànù kúrò rẹ̀. Mo ti wá. Nǹkan tó tọ́ sọ́kùnrin náà ló tọ́ sóbìnrin náà. Bọ́kùnrin ṣe fẹ́ yàwó méjì tí wọ́n fẹ́ mẹ́rin tí wọ́n fẹ́ márùn-ún. Ẹ jẹ́ kọ́bìnrin náà fẹ́ márùn-ún kó fẹ́ mẹ́fà náà. Báwọn òbí ẹ̀ ṣe kó ẹ nìyẹn. Màmí ò kọ́ mi bẹ́ẹ̀ mo kàn fẹ́ kó tó rí mi bẹ̀rẹ̀ ni. Bí bàbá wa ṣe kọ́ bó ṣe ṣe bí mẹ́rin tó ṣe márùn-ún tó ṣe mẹ́fà nìyẹn àbí kí ló ń try láti sọ fún mi? Mo ń try láti correct ẹ, mo ń sọ fún ẹ pé báyìí báyìí ó ṣe sọ fún mi pé kinní. Déyẹmí! Déyẹmí! Ma! My lord! My queen! Most elegant! Most everything! Déyẹmí, why are you like this? Ṣé o rí pé bọ̀dá mi ń bí nínú lè fún wọn wáìnì ni? Ó bá gbé wáìnì lórí burúkú kan. No, red wine man calm down. Ó ṣí ere ni. Ṣé wọ́n kọ́ mo rí lọ́yọ̀ kí ní àná tó ń ṣe? Ọmọ mi sà, Déyẹmí ló ń tún ọ̀kẹ́ gbọ́n mi ní ọmọ ọ̀tá ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé ọmọdé mi ò lọ ẹ̀? Ó ti dàgbà bọ̀dá mi. Sọ pé ẹgbẹ́ ọmọ inú ẹ̀ lọ ń ṣe. Bọ̀dá mi ìbọn mi lọ̀gá ẹ̀. Bọ́ lọ̀gá ẹ̀. Ṣé kó rí olé ìpè? Déyẹmí Ìbá kówó ìdìbò ẹ̀ ní ọdún sáà. Gógó ọ̀rọ̀ fámìlì náà. Ó rí pé mò ń bínú. Gbogbo òṣì náà ọwọ́ yín ló ti bẹ̀rẹ̀. Ọmọ jákujàku. Ẹ kò máa ń mọ yẹn bá láti yàn nínú ilé èèyàn. Àbúrò rẹ̀. Ṣé o pé mi láìkí ẹ̀? Ṣé mi ti fún bọ̀rọ̀? Ní òótọ́ sí ẹ̀ ṣáájá ni ẹ́ ni. Mi ò kí ń ṣe ajá bọ̀ kò ní mí nì. Ṣé mo jú mọ̀kọ́ tó ń bá mi pò ṣé mo etí mi ti kún gbòòrò? Ó fẹ́ máa ṣe gbé léyìí fún mi láìkí bọ́ mo láìkí jù ní Dámi, ló ṣe mí gbòòrò. ṣe bí kí n change náà ni àbí? Kí n change ìbọn wọn lè mú bí ọkùnrin rẹ̀. Kí ló tún sọ? Wọ́n ní kó má ṣe ojojákujàku tó lọ́kọ mẹ́rin. Ṣáájá ni ẹni. Mi ò kí ń ṣe ajá bọ̀ tí mo kọ̀ láti. Kí ló fọkọ mẹ́rin ṣe? Nínú gbogbo nǹkan ní ayé yìí, nǹkan tí mo kórìíra jù ní kéèyàn máa bá mi dùn kan. Èmi lorún kàn. Gbogbo yìí ẹ ti ṣe bàgẹ̀bàgẹ̀ bí adìyẹ, ẹ ti ṣe. Àsìkò tèmi ni, èwo ni wèrè gan. Arákùnrin, keep your mouth shut. Láyé máa pè mí lárákùnrin. Kí ni orúkọ ẹ? Ṣé nígbà tí mo dé òògùn nígbà tí mo introduce ẹ má pè mí lárákùnrin mo láyé. Ṣé màdámù sọ fún yín pé kẹ́ kíìpù ṣíìfù àbí mo tún lo ẹ̀fún ẹ̀ màdámù sọ fún ẹ pé kó kíìpù ṣíìfù àtolúwa wèrè tó wáde àbí kí ló kó àtolúwa. Ẹ̀ẹ́dọ́ ajẹ́bọ́ oníwèrè farabalẹ̀. Ṣé orí gbogbo ìrìn àjò ayé Tinúadé lọ́lọ́run ti kọ́ mi ní àṣírí bá ṣe ń rìn. Mo dẹ̀ ti ìrìn àjò yẹn láì fẹsẹ̀ kọ. Irọ́ ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Sọpọ́ lọ. Mo rìn láti gbàrà òkè. Mo kúrò ní gbàrà òkè. Mo dé òkè igbó. Ìgbà tí mo dé òkè igbó Tinúadé ní bá mi ṣọ́bó, mo ṣọ́bó mọ́ tónítóní. Máa gbọ́. Nígbà tí mo sọ igbó yẹn tó mọ́ tónítóní, ó wá ní olówó orí mi bá mi dé Ìlàwẹ̀. Mo wá dé Ìlàwẹ̀. Gbogbo abọ́ tó wà ní Ìlàwẹ̀ mo fọ̀ ó mọ́ tónítóní. Mo wá kúrò ní Ìlàwẹ̀. Mo wá drive ó di Oǹdó. Ìgbà tí mo dé Oǹdó, ó jẹ́ pé mi pé olówó orí mi ìrìn àjò yóò ti pẹ́ àfi tó bá dádó. Mo dé Adó, mo ṣe nǹkan tó ń ṣe ládó, mo gún iyán ládó, odó gan mọ̀ wípé nǹkan gùn nínú. Nígbà tí ó bá tó wá jẹ́ kó yé mi wípé tó bá dádó tó ò dé Adó odò.
Pàtí mo wá dádó odò, èmi àti Túnádé àwa jọ ń lúwẹ̀ nínú omi Agbami. Ṣé èèyàn olúkú yẹn gidi? Ó dẹ̀ ti sọ àṣírí ẹ̀ fún mi. Ó sọ pé wọ́n nìkan nínú gbogbo àwọn tó wà lẹ́yìn. Ó ní 2 minutes Indomie. Ẹ yóò pa títí ẹ ló wọ́pọ̀ sọ. Ó ní pé wọ́n ó lọ́wọ́ bá ṣe ń gbẹ́nu sí i. Ó máa bọ́lá. Ó ti wá tún wá lábọ́. Ó nítorí pé ó ní mouth odor. Pé tóun bá jí láàárọ̀ tóun fẹ́ fọ abọ́ ó ní òórùn ẹnu tiẹ̀ ó máa ń babẹ̀ jẹ́. Yes na. Wá. Èmi mọ̀ pé bá tún sọ̀rọ̀ tí mo bá lẹ bàtà mọ́ ẹ. Ṣáàjẹ́ kí mi sùn ọ̀dọ̀ sínú àdúgbò mi jọ. Sún mi sọ́lá. Ẹjọ́ ẹ̀kan fún èmi àti bíbí What ọ̀gá are you mi. saying? Listen guys. Play tó dìde. Ṣé ẹ rí mi tẹ̀ wọ́n? Ṣé o fẹ́ máa fi dídè ṣàkọ sí mi bíbá? You talk too much. Ìwọ ń kọ́. You talk too much. Ṣé ẹ rí mi? Bàbá Jídé! Mọ́mí! Valentino! Èmi náà pè náà. Bá yí ọdún ọ̀hún ní ìjẹ́wọ̀ ló ń jẹ́ Valentino ní kí ló ṣẹlẹ̀. Valentino! Máa kọ́ mi lẹ̀. Èmi ní kò tẹ̀. Máa kọ́ mi ma. Èmi ló wọ́n. Valentino! Mọ́mí mo ń bọ̀. Àǹtí Bọ́tọ́lá. Ta ni mò ń wò yìí? Savannah. Ojú tó mà rí ẹ gbókè. Ó gbọ́ pé kú àǹtí ó gbọ́. Kí ló ṣe ládùúgbò yìí? Savannah. Ìwọ ni mo rí wẹ́rẹ́ báyìí. Èmi ni o. Àǹtí Bọ́tọ́lá. Ìwọ tó ń sọ pé mi fẹ́ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. Ṣé kọ́kọ́ ló wà yìí? Àbọ̀ fẹ́ wulẹ̀ bá mi ṣiṣẹ́. Kì í ṣe bí irú tí èèyàn dáadáa nìyí. Ẹ mọ̀ pé mo sọ fún gbà pé dáàdì mi sick. So gbà tí máa lọ lé tára wọn ti yá. Mo rò pé tí mo bá jókòó tí kò sí kan tá a máa jẹ. Mo rò pé kí n padà wá sí Èkó àmọ́ mọ̀ pé tí bá wá ẹ̀ ti gbẹ lòmíì sí ṣọ́ọ̀bù. Mo ti wá ríṣẹ́ sí ọ̀dọ̀ ọmọ tí mo bá ṣe. Ẹ̀rà mà, yes ma. Àdúpẹ́ mà. Ẹ̀rà mà. Oyin kan fine sí. Ẹ dáàdì ńkọ́. Mo ti miss wọn. Dáàdì nǹkan ṣòro dáàdì nǹkan tó mẹ́nu bà yẹn. Òun ló jẹ́ kí n ti rù báyìí orí pé mo ti jò ní. Èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ mi kàn fẹ́ yánu. Mo ti jò ọ̀rọ̀ dáàdì nǹkan yẹn là ń bá káàkiri. Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi sọnù ni. Ó yẹ ìlẹ́nu pàgbàlagbà ń sọnù, ọkọ mi sọnù ni. Kí n gé dàgbàlagbà ẹ ti sọ kọ́nà. Wo lélẹ̀ tí mo tún wá sádùúgbò ìgànlẹ̀ ọ̀kan sọ fún mi pé wọ́n kó fìrí ẹ̀ ń bì kan. Okay, wọ́n ní wọ́n kó fìrí wọn níbí báyìí. Wọ́n lérí à ń bí báyìí. Wọ́n pé fọ́tò ẹ̀hàn káàkiri lélẹ̀ pé ṣẹ bá ń rí ṣẹ bá ń rí wò. Láì ṣajá. Ajá ni mo mọ̀ tó máa ń ṣe lọ́wọ́. Àwọn ni sẹ́ẹ̀. Àwọn ni ta ni. Àwọn ní. Ṣé ọmọ ibi tọkọ mi wà ní? Àǹtí Mọ́tọ́lá. Àǹtí Mọ́tọ́lá. Mo mọ ibi tọkọ yín wà. Já lọ bẹ̀. Ẹ dúró. Ẹ farabalẹ̀ má máa ṣe báyìí, má máa gbọ̀n. Níbo ló ti rọ́kọ mi? Àǹtí Mọ́tọ́lá mo rọ́kọ yín o. Níbo ló ti rọ́kọ mi? Ṣé rí ilé tí mo ti ń ṣiṣẹ́? Ọ̀gá tí mo bá ṣiṣẹ́ gangan, inú ilé wa ni ọkọ yín wà báyìí. Ọlọ́run ó ṣe o. Ẹ má ti dúpẹ́, ẹ má ti dúpẹ́. Ọlọ́run ó ṣe tó jẹ́ fojú sunkún ọkọ. Ẹ má ti dúpẹ́, ẹ dúró. Kí ló ṣe ń bẹ̀? Ẹ ṣe sùúrù, ẹ má bínú tó bá dàbí èpè. Ṣùgbọ́n bí tọ́rọ̀ bá dé ẹ máa dágbọ́n sí ni o torí ọ̀gá mi yẹn kì í ṣe ẹran rírọ̀ bẹ́ẹ̀ ni. It's not a soft meat. Màdámù mi ẹ gbá ní ara ẹ̀fọ́ 40 ṣùgbọ́n ní ọ̀rọ̀ kan ẹ má wulẹ̀ rìn kiri mọ́. Kí ló ṣẹlẹ̀ báyìí? Àdúgbò tó wà láwọ̀. Kí ló ṣẹlẹ̀? Bàbá yín sọ àníṣe ọjọ́ tí mo tẹ̀lé ẹ̀gbọ́n mi wá kí àǹtí mi yẹn. Yeah, that day. I was looking at you where you sat down. You're fine, cool. That will be my first day in this house too. So yes. Oh, you look so cute, Daddy. Thank you. Let me be going. See, I mean, Feki, Madam, come. She's so funny, cute. And I said thank you. I don't want problem. I enjoy the peace in this house. Are you scared of my sister? Yes. Why? She broke my knee. Ọkùnrin ní ìbomi ìfẹ́ rí other side. Ẹ fẹ́ ẹ̀gbọ́n mi lẹ̀ ṣé ẹ̀gbọ́n mi tí wọ́n mọ nǹkan tán ṣe. Please let me be going. Ẹ ní sùn àdẹ̀mbá yín sọ lẹ́rọ ẹ ní sùn ẹ̀yẹn ṣáàjòkó ẹ máa wò ẹ má ṣe nǹkan kan. You hear me?
Demi. Your Majesty. My third phone. Yes. You can go. Yes. Hello? Hello? Baba? Baba, aláfíà kọ́ ni mo wà. Baba, mo lálàá búburú kan. Láyé burú, nífẹ̀ẹ́ àbúrò mi láti bọ́ mọ́ sí mi ni mo rí pẹ̀lú ìkan lára àwọn ẹran mi. Alábùkún lélẹ́yìí, ọmọ pé ìfúra ló wà bá, òkú sí lágbá òkú. Máa ń sáfúra ní pẹ́lú àbíjáná àjà òfúra àjà ní orí yóò bá fúra lè ní òkú. Ohun tí ó ṣẹlẹ̀ sí èèyàn ní ayé ní wúlé lẹ́lẹ́ ẹni tí ń rọ̀ èèyàn lójú mọ́. Tí wọ́n ti gbàgbé ìkìlọ̀ ní. Bàbá mi. Mo sọ fún ọ pé. Bàbá mi ò gbàgbé but kí ló máa ṣẹlẹ̀ báyìí mi ò fẹ́ kí orúkọ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ìjọ. Irú ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀, ọ̀gbọ́dọ̀ báyìí ṣẹlẹ̀, ohun kúkú máa dá lóko. Ohun kúkú máa dá lóko. Ẹ̀sìn ilé lójú wọlé fún òye, ọmọ ṣíṣe ọ̀làdà òkú. Ẹ̀yẹ̀rẹ̀ kankan, ògbọ́dọ̀ lájọṣepọ̀, ògbọ́dọ̀ bá ẹni tá a ti lò, ògbọ́dọ̀ bá ní àlò kankan bó ti wù kí. Ó dàbí bàbá máa pè é later. Yes. Okay. I know what to do. I know what to do. I know what to do. Hello, Nife. How about your passport? Welcome back. Mo fẹ́ sọ nǹkan fún yín. Matinga ló yẹ kó wá sí gate fún mi. Òun náà ò fẹ́ ṣe é létí lẹ́nu kó fẹ́ sún pé o ti wà stress. What? Olúwa lókè o. Ṣé tí nǹkan tí mo máa sọ fún yín? For real? Yes. And you know I love you. That's why. Shut up! Owó lélẹ̀. Lọ́wọ́ àwọn ìyá ẹ̀ ń lé. Ọ̀la sẹ́nu gate. Back to your position. Now. Please bring my bag. Dúró. What am I still doing here? Doing where? Padà sẹ́nu gate, ẹ ti ń dùn ẹ̀yìn. Gate, kí ni mo fẹ́ lọ ṣe lẹ́nu gate? Are you okay? Ṣé lè já wèrè? Ṣé mi mo já wèrè? Ṣé lè gbádùn? Ṣé mi sí mo gbádùn? Tí bá fún ẹ ní upper court, kí ló ṣe lè? Who is one of these kids? Gba kí wèrè. How dare you talking to me like that? Ṣé lè gbádùn? Owó oṣù ẹ ló fi ṣeré yẹn. Ẹ gbà mí. Máa change ẹ̀ fún àwọn pípé o, kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ta ló why am I wearing black and white? Kí ló ṣẹlẹ̀? Valentine corporate. Corporate wo? Kí ló dé tí mo ń wọ aṣọ àwọn staff? What is wrong with you? Are you insane? Tí mo ń wọ aṣọ àwọn staff yìí. Ọmọ ṣe máa ń wọ aṣọ àwọn staff. Why am I like this? Kí ló ṣẹlẹ̀? Can I live here now? Mommy, is he okay?
Is it okay, Timothy? Get me water. Get me water now. Valentino. Get me water. Water. Get water. Kí ló ṣe? Hey, what about the law? Hey, hello, get me fún mi. Tí madam bá collapse ti kú. Hey, get. Don't chance, madam. Oya. Hello, get. Madam. Hey, Salah, gbogbo yìí ti tọ́nu lé. Gbogbo yìí 10,000 ti tọ́nu lé Salah. Ẹni sùúrù. A ló fọmọ bí stick fún madam lò. Gbogbo alájọ wà ní madam. Madam. Irú aṣọ wo? Jọ̀ọ́ torí Ọlọ́run ìyàwó mi. Ó ti kó gbogbo ẹrù sínú mọ́tò. Ṣé mo dẹ̀ wà lórí ìkúnlẹ̀? Ṣé bẹ́ẹ̀ náà ni mi ò ti ṣe nǹkan kan tó dùn mọ́ inú rí mi? Mo ń bẹ̀ torí Ọlọ́run ò dẹ̀ jọ̀ọ́. Mo fi Ọlọ́run bẹ̀. Sweetheart, ojú torí Ọlọ́run. Ó nílò pé èèyàn lóhùn. Fọ́kàn mi. Má ṣe báyìí fún mi. Tí ẹ wo sórí èṣù tó rí yẹn. Èṣù ní jọ̀ọ́. Sweetheart, mo ṣì wà lórí ìkúnlẹ̀. Tẹ́ bá tún pe sweetheart. Màníkèmí àwọn wòlíì kó sọ iná láti ẹmọdúná tó gbé kẹ̀kẹ́ yìí já ó máa sán pa yín ni. Ẹ máa níbẹ̀rù Ọlọ́run o. Ẹ máa níbẹ̀rù Ọlọ́run o. Ṣé fẹ́ pa mí ni? Ẹ dúró ná. Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ tójú kòkòrò tó sún yín débi nǹkan tó ṣẹlẹ̀. Ṣé bójú kòkòrò obìnrin ló sún yín débẹ̀? Ṣé ìkọlẹ lọ kọnu sí kó tó di kó ta yín lọ́fà oró ni? Ṣé wàá ní sùúrù báyẹn kẹ̀dẹ̀ tún nìtẹ́ lọ́rùn? Ṣé o fẹ́ sọ pé mi ò ṣe tó lọ́mọbìnrin ni? Ó ṣe. I'm not a good cook. You are. I'm not good enough in bed. Very good. Ṣé mi ò ṣojúṣe mi bí ìyàwó ni? Sweetheart, ṣorí tó bá ń sọ pé kóbìnrin jà, ó dáa. Tó bá sọ pé kóbìnrin rẹwà, ó beautiful. Tó bá tó wá ní kóbìnrin kó mèrè ṣe, ọ̀gá ni ẹ́. Bọ̀ ṣorí èṣù, ó lágbára. Kò kàn nígbàlà ni. Èèyàn burúkú ni. Ó máa sọ wípé àwọn ọmọbìnrin tó bá ti rí báyìí ìwà wọn ò gbélé ojú wọn ò gbélé ojú tiwa tún wá gbélé o àmàrà yín ò ní gbà. Mi ìwọ kíchìnì kí sóúnjẹ ọkọ fún yín oúnjẹ mẹ́ta ní máa ṣe fún yín. Èṣù yẹn máa tì yín pa ni. Ó ti tì yín pa already. Àdúrà ni mo gbàgbà títí tí pé ẹ̀mí àwọn wòlíì aláìbìrún ibi má jì ó ṣe o. Mo sọ fún yín. Ẹ gbọ́. Ó tún padà yá ńgbà tẹ́ tún lọ tẹ́sẹ̀ bọ́ sọ̀nà. Àrùn ẹlẹ́sẹ̀ kan yín. Ọrùn ẹlẹ́sẹ̀ méjì mi ló ń dá sí. Mo dẹ̀ kìlọ̀ fún yín títí pé ẹ calm down. Bẹ́ẹ̀ pé mi ṣe ń la, ó ní mò ń fi àwọn tó ń gbọ́ ẹ bá ń túmọ̀ ẹ̀. Wọ́n ní kìlọ̀ fọ́kọ ẹ̀. Mo dẹ̀ ṣàdúrà títí ẹjọ́ kí lẹ tún fẹ́. Ìyá mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ ti wá ṣàṣìṣe ilé ìtàn. Ó dẹ̀ jọ. Ẹ ti ṣàṣìṣe ilé ìtàn. Ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ ti ṣe orí mi dẹ̀ máa dá fún yín ni. Ẹ dúró kí ló wà lára ọmọbìnrin yẹn gan-an? Kò sí. Mo mọ̀ pé kò lè já tó mi lórí bẹ́ẹ̀. Àtọ̀. Kò lè mọ jẹ́ ẹsẹ̀ tó mi. Àtọ̀. Ó ṣe wá ní bọ́dì tó mi ní ọ̀rọ̀. Àtọ̀ ló tó máa gbélé ìlànà. Torí tí mo yẹ túra ṣe. Mo yẹ pé mi lọ́tún tó ń pè mí lọ́sí mo ní is for my husband is for my husband. Ẹ̀yin ẹni irú nǹkan bá ilé ẹ̀ ń ṣojú kòkòrò. Èṣù ní. Èṣù yẹn máa ti yé pa. Ṣé wàá máa gbélé ìlọ ni?
ẹ bá try láti fọwọ́ kọ́ mi tí bá gbàgbọ́ ìpè mọ́ yín lórí ẹ máa jí ìrere Kristi Jésù káàkiri ṣé wá rí ìpè tí mo fi pa yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀gbọ́n yẹn ìpè tí mo fi ṣàdúrà fún yín tẹ́ ẹ̀gbọ́n yẹn ìpè yẹn náà ni máa fi ṣépè fún yín. Ẹ wá ní rọ́bìnrin tó máa dàbí tẹ̀mí mọ́ ẹ rí ọkùnrin bíi tí inú gbẹ̀kúnlẹ̀ ẹ kẹ́ wọn. Àjọ mo forí ṣe ṣe ìdè bá tún bẹ̀rù tí bá fágo mọ́ yín lórí. Ẹ máa ṣàmì lágbàdúrà. Àjọ torí ọlọ́mọ lọ. Wọ́dọ̀ tí mo rà sínú children school. Torí ọlọ́mọ lọ mo ti wá fẹ́ bẹ̀rẹ̀. Jásí kòtò jásí gègèlè.